lálẹ́ ká jókòó yìí sí o àmọ̀yèlé lálẹ́ ká mèyí gbé o àjọ ríra ládàdún pépéré o òfìlì lálẹ́ ká jókòó yìí sí o àmọ̀yèlé lálẹ́ ká mèyí gbé o àmọ̀jọ ríra ládàdún pépéré o. ẹ̀yin tèmi ìka àárọ̀ ìka àsán ìka alẹ́ níbi kì í ti gbọ́ mi lónìí o ìhókùn o ìhanra o bẹ́ẹ̀ là ń kí ni lẹ́kìtì o èmi olólùfẹ́ yín ni àyàbá táíwò adébáyọ̀ ọmọ èkìtì kété èmi ègìrẹ́ òrìlà kí ọba ọmọ wíníwíní lójú orogún ègìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ ọmọ tá a ṣe bí èmi elégìrẹ́ àmúra o èmi lọmọ olókè méjì takọtabo lórí ara rán o ọmọ ajólagún òye ọmọ arìngbọ̀n ọmọ ìyàsúlẹ̀ ọ̀nìkọ̀kan àfúlẹ̀ àbárẹ̀ ẹ̀mìlà mo dẹ̀ tún yàbàrá súlẹ̀ olórí mi o ọmọ aláwẹ̀ kan torí wẹ̀ kan máa kúrọ̀ sọjà kan wíkọ́ nájà kan bomi alura ọmọ olóró àbẹ̀jẹ ọmọ amúdàsílẹ̀ fógun ẹnu pani lọ́nà òkè panilàwẹ̀ fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́ orúkọ mi nìyẹn o ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe sí orí ètò wa ètò lédè èkìtì kẹ́ẹ̀dẹ̀ máa bá mi share kẹ́ẹ̀dẹ̀ máa bá mi like nítorí lórí ètò wa a máa ń gbé àṣà àti ìṣe wa a máa ń gbé lárugẹ ni o ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ ti subscribe fún mi ẹ ṣé mo dúpẹ́ o ọwọ́ yín á máa ròkè o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ máa ń bá mi chat tẹ́ ẹ̀dẹ̀ máa ń bá mi comment tẹ́ ẹ̀dẹ̀ máa ń like ètò mi tẹ́ ẹ máa ń bá mi pín ẹ ṣé mo dúpẹ́ o ọwọ́ yín á máa ròkè o ẹ̀ ní táwọ́ náà o gbogbo yín pátápátá ẹ̀ nínú gbé sọnù bí ò ṣe ibi ọmọ o ẹ̀yin tèmi ẹ rí wípé mo rọra jókòó jẹ́jẹ́ báyìí síwájú bàbá mi kábíyèsí wa ògògà ti ìlú ìkẹ́rẹ́ èkìtì ọba samuel adéjìmí adu alágbàdo kábíyèsí o kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o àgìrìlálá ògbénu ọ̀rọ̀ ṣàláfíà ọmọ ìyẹ́gbàmí àbágbàmí alápá fàárí àgbàgbà fìàfìà ẹkú ọmọ ṣe ò kábíyèsí ẹ rí wípé ẹ̀yin tèmi ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí ní ọjọ́ kìíní oṣù tá a wà yìí mo fi hàn yín ní mo gbé síta bí a ṣe ń ṣe ọdún ìjẹṣu ní ìlú wa ní ìkẹ́rẹ́ èkìtì pẹ̀lú bàbá mi olóyè ẹ̀mìlẹ̀ ògúndọ̀là bí àwọn olóyè wọ̀nyẹn bọ́n ṣe lọ sí ọ̀dọ̀ kábíyèsí wa ògògà láti lọ ṣe ìbà níbẹ̀ tí wọ́n dẹ̀ kàn sí kábíyèsí tí wọ́n dẹ̀ fi ẹ̀mí hàn fún kábíyèsí pé ojú wọn tún rí ọdún yìí láti jẹ iṣu tuntun ní ìgbà yẹn mo tún ṣàlàyé wípé àṣekágbà ẹ̀ ṣì ń bọ̀ lójú ọ̀nà eléyìí tí wọ́n máa ń ṣe ìdúpẹ́ pé wọ́n jẹ iṣu tuntun tí a máa ń pè ní ọdún ọba ní ìlú ìkẹ́rẹ́ èkìtì èyí ló mú mi wálé yìí láti pé kẹ́yìn náà kí wá bá mi wo bí ọdún náà ṣe lọ bó ṣe lọ ní rọwọ́rẹsẹ̀ tó jẹ́ wípé gbogbo àwọn ènìyàn pàtàkì àwọn gọ́vnà àwọn dẹ́pútì gọ́vnà àwọn olóyè pátápátá àwọn ará ìlú àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn obìnrin ilé pátápátá ló máa jó tán máa yọ̀ wá sí ààfin kábíyèsí wa ògògà ti ìkẹ́rẹ́ láti wá fi ẹ̀mí ìdùnnú wọn hàn tí wọ́n á dẹ̀ wúre tí wọ́n á dẹ̀ gbàdúrà fún bàbá tí wọ́n á dẹ̀ tún gbàdúrà fún gbogbo ìlú láìkú ẹnì kankan lẹ́yìn ìgbà tí èyí bá ti ṣe tán bàbá ṣẹ̀ wá lọ láti lọ ṣe láti lọ wúre fún gbogbo wọn pátápátá láìkú ẹnì kankan náà ẹ jẹ́ kí n fi hàn yín bí ó ṣe tún lọ ní ọ̀tẹ̀ yìí àkọ́kọ́ àwọn ẹgbẹ́ kan tí wọ́n máa ń pè ní ẹgbẹ́ ìbẹ́dó àwọn ló kọ́kọ́ máa bẹ̀rẹ̀ tí wọ́n á kọ́kọ́ kó iṣu lọ sí ààfin ní ìgbà yẹn lẹ́yìn eléyìí àwọn obìnrin ilé wọ́n á tún wá jó wọ́n á tún wá kí bàbá wa wọ́n á tún gbàdúrà fún bàbá wa lẹ́yìn eléyìí náà ṣe wá lọ sí ibi ìdúpẹ́ ẹ jẹ́ kí n fi hàn yín ní ìkọ̀ọ̀kan kí atótónu mi kó má lọ pọ̀ jù kó má gbà wá ní àkókò ẹ máa bá mi ká lọ báyìí ká wò bó ṣe lọ ẹ ṣeun o.
èyí tó dùn rẹ̀ ò gbẹgbẹgbẹ. 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 èmi náà gùré ọba. èmi náà tètè dé òkè mi náà gùré ọba. èmi náà tètè dé òkè mi yá àgùrè ọba. kábíyèsí nìyẹn o ògbògà ti ìlú Ìkẹ́rẹ́ Èkìtì. kádé ó pẹ́ lórí o bàbá kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o òun nìyẹn o. èmi náà tètè dé òkè mi yá àgùrè ọba. èmi náà tètè dé òkè mi yá àgùrè ọba. ṣé ti rí àwọn ìyá wa àwọn obìnrin ilé bẹ́ẹ̀ yẹn tí wọ́n ṣe ń kí kábíyèsí ní oríkì rẹ̀ òun nìyẹn. lẹ́yìn eléyìí a wá lọ sí ibi tí gbogbo àwọn tó kù tán ti wá gbé wá sí iwájú ọba tí wọ́n dẹ̀ wá kí ọba tí wọ́n dẹ̀ wá ṣe ẹ̀yẹ fún ọba òun ló kàn lẹ́yìn eléyìí. Òtún ọlọ́tọ̀ọ̀tún àti òtún sàn o. báyìí a ti wà ní ibi gbàgede ayẹyẹ èyí tó kù. ẹ jọ̀wọ́ ẹ máa bá mi wò ó ẹ má yí ọwọ́ ọ̀rọ̀ nísẹ̀yìn ní Fúrúsàpẹ̀. Kété àgbálẹ̀ ní pọ̀pẹ́ ní Facebook live ní kété rẹ̀ ní Fúrúsàpẹ̀ bẹ́ẹ̀ ní lọ. Nínú cruise ní ẹtí tún lọ 7 FM rédíò kọ́nà lákàkọ́jà lẹ́kàkọ́ pẹ̀kù. We are still on the homage to Kábíyèsí as the chiefs, the high chiefs and the chiefs that we respect and call Òtún ọlọ́tọ̀ọ̀tún and Òtún sàn. They are on their regalia, dancing, rejoicing, to pay their homage to Kábíyèsí, His Strong Majesty, Ọba Adéjìmí Adú, Alágbàdo di Ògbògà of Ikere Kingdom and the paramount ruler of Ikere Kingdom. You can see the sons and daughters of Ikere Ekiti in large number. The former retired but not tired AIG is on seat. The Basharon himself, the Otoba of Ikere Kingdom, is also on seat. That is Basharon of Ayeye Ekiti. Also the Ayeye and the Erelu. Kemi Awone Adewomi also on stage. Kábíyèsí, we appreciate you. The Baba Gunwa of Ikere Kingdom, my own brother, with his amiable wife,
We are on set to celebrate the Odun about 2022 with KBC. We appreciate you all. Also, I can say the wife of the former deputy governor of the state, Pastor Mrs. Olushola. It is well with you, mommy. Pastor Mrs. Olushola. Former deputy governor. Today is another historic day. Wọ́n bá dúró rẹ̀ ní o. Wọ́n ti sọdún wàá ṣe ẹ̀mí o. Wàá ṣe náà bọ́dún láyé. Ọlọ́run àtẹ̀mí rẹ̀ sí. Àtòwọ́ àtọ́mọ́ àtọ́yà. Kí ti ṣe lọ́dún rẹ̀ ti ṣe adé lọ́dún kẹfà. Àkọ́bí sí inú. Àkọ́bí sí inú. Àkọ́bí lórí ọmọ. Àkọ́lé lè yé. Lágbára láyé àlọ́ láyé àbàláyọ̀. Àpológe ní àárín nílẹ̀ ní. Lágbára láyé máa lọ láyé àmọ́ àbàláyọ̀. Ìlú kẹrẹ́ tí wọ́n ti ń dá alágbókò tẹ̀ àtúbọ̀ dá sí ní o. Lágbára kẹrẹ́ àtúbọ̀ lọ́yọ̀ síwájú. Lágbára láyé kẹrẹ́ àgẹ́rẹ́ àlójú àráyé o. Lágbára láyé àlọ́ kẹrẹ́ àbọ̀. Àlàáfíà àbáyíndé o. Kẹrẹ́ máa dá sí o. Lábára lọ ẹ̀rẹ́ aṣọ́pẹ́ kábíyèsí òkè. Ayẹyẹ ọlọ́gọ́tàn òkèrèkítọ̀. Àlàyé ìṣọdún keje lórí ìtẹ́ ìyàṣogún ọdún. Ìyàṣogún òjò ọdún. Ìṣàdọ́ta ọdún. Ìlà ìyàbá wà bá. Ìlà ìyàbá yàbá. Ìgbé nàìbá tó pẹ̀lú ìjà. Lágbára Ọlọ́run ìgbé nàìyàbá yàbá. Ọdọọdún lórí àṣẹ. Ọdọọdún lórí àṣẹ. Ìgbàlá àti yàbá yàbá. Lábẹ́sí àtọmọ àtọyà àti kó ṣọdún etí ta sọnù mọ́ ẹ̀rọ tí a rẹ̀ pé láéláé lágbára lápò débi lágbára lápò lálẹ́ ìkẹ́wọ́ àdùbà o. Àgẹ̀rẹ̀ alákàmọ́lá ọ̀nà tọ́jọ́. Of the local council development area. Odun ọlọ́pọ̀jọ́ àti Òtúnṣà o. Òtúnṣà pẹ̀tùlí kàn mẹ́ o. That is a special prayer by Ayeye. Ọmọdé àpariwo ìjà farabalẹ̀. Iṣẹ́ Ayeye of Ikere Kingdom. Kí ètò ṣàpètù múra sílẹ̀ o. Ìbàdìbà tí wọ́n dùn mọ́lẹ̀ gẹ́gẹ́ gbogbo. Her Excellency want me to amend the Deputy Governor-elect, the Princess of Ikere Kingdom, Odun Sapetu, the Princess in the Palace of Ayeye. Ikere is happy today. Alọ́mọ yìí to have the Deputy Governor-elect, the Ayeye Kingdom of Ikere Kingdom, the Deputy Governor-elect, Her Excellency,
Kristiana tó yá ọmọ tẹ̀jẹ̀ ta fún náìsí òbí ló máa jalè ẹ̀jẹ̀ lẹ́tọ̀ ọ̀sẹ́ ọ̀nìkejì ní turuki gbogbo kìí sẹ́bẹ̀. Dẹ́kun gómìnà ó bọ̀sì Yéṣu létí ọ̀sẹ́ ẹ̀yà alága Ìkẹ́rẹ́ rẹ̀ ẹ̀ẹ́dẹ́ ojú rẹ̀ léwu èkùké amúra ránṣẹ́ òtítì nílọ́lẹ̀ ìyòkòtò ọmọ sọ́ba lọ́rùn bá àwọn ọmọdé mi ṣe ní fún ọ̀nà òfin ojú ìsàpẹ́tù ó ti yá ojú ìsàpẹ́tù ó ti yá àyíjẹ ọmọ Henrich ní ọlọ́run bá kéré tí ó lẹ́yìn apáta lẹ́yìn rẹ Henrich akọ́mọláfẹ́ nínú ìtọ́jú ọmọ Henrich ọmọ mi ò náà Ibé la tẹ̀dó sí o, bẹ́ẹ̀ mi ò dẹ̀ lànà. Ibé la tẹ̀dó sí o, ajó làgòyè jẹ́bi lùrẹ́ lẹ́yìn oró. Mo fẹ́ kí n jẹ́ àgbọ̀ orin nì. Ibé la tẹ̀dó sí o. Ká nínú asọ́rin nìkan ti ń lọ ìyàmọ̀ sí òkèrè lórí tiẹ̀ òkèrè olùkọ́ pé ìṣẹ̀dálẹ̀ kó lè lọ sí dídí. Ibé la tẹ̀dó sí o, ajó làgòyè jẹ́bi lùrẹ́ lẹ́yìn oró. Ṣé ìgbọ́ bẹ́ẹ̀ ni àdúrà lórí ni àdúrà? Àdúrà lórí ni àdúrà. Kọ́ ti ṣe ìdíkà ṣàfihàn sí. Ibé la tẹ̀dó sí o, Òtún sàbẹ̀tọ̀ nílẹ̀. ibé la tẹ̀dó sí o, Olóyè kẹta ọ̀jọ̀gbọ́n. jẹ́bi lùrẹ́ lẹ́yìn oró. Bàbá Tọ́lá Olúfẹ́mi. Ìsàpẹ̀tọ̀ fi kẹ́rẹ́ fi ń lọ. Àti kété olóyè náà kọ́ olóòló. Àṣẹ máa bá. Ayé òyìnbó bàbá mi àtàkọ́ lọ́pẹ́. Ìyàbá Jíbóyè. Isaac Ìfọlọ́mọṣọ́. Ajíbóyè nínú. Ó dé ọ̀rẹ́dà. Ayé. Orin mẹ́sẹ̀, Ayé. ọwọ́ o, irin mẹ́sẹ̀, irin mẹ́sẹ̀ lọ́wọ́ làdòdò kẹ́rẹ̀ o, ọba òkẹ́rẹ̀ òkò ìrè lórí o. Ọwọ́ o. Aṣọ tó ní aṣọ pẹ̀lú ọ̀pọ̀ tó láyé. Àṣẹ. Òṣìṣẹ́ ọba akọ́rẹ́wọ̀n yóò múlù kẹlẹ̀ táyọ̀ kẹ́rẹ́ ṣe. Abẹ́ Èkìtì o. Ọmọ bàbọ̀rẹ́ lé lé. Ọmọ bàbọ̀rẹ́ lé lé. Ọmọ alẹ́ ìṣẹ̀lẹ̀ pọ̀ ju adáṣẹ́ ìkìlọ̀ padà. Ṣé akẹ́kẹ́ nú? Gbogbo alẹ́ ìṣẹ̀lẹ̀ Irin mẹ́sẹ̀ lọ́wọ́ òtún adé ilé ọmọba ayé lókè àti pọ̀jù adájọ́ ìṣúná fún ẹ̀sọ́ tó ká dàgbà. Ó ti bí ọmọ ọba mọ̀dún lọ́wọ́ nígbó ọba mọ̀dún lọ́wọ́ nílẹ̀ wílẹ̀ lọ́wọ́. máìkì yẹn wà mẹ́rin. Ọ̀gá ní máa rojú ìfọ́ ní máikrófóònù àbálòyè fún ìmọ̀ máìkì kan. Ọ̀gá ní máa rojú ìmọ̀ máikrófóònù. Orí orógbọ̀nà jẹ̀míràn ọ̀gá lórí ògbógbò. Kọ́wọ́ o, ìmọ̀ bọ́wọ́ òróyè mi o, kọ́wọ́ o. Àkíkèjọ́ ọ̀ṣẹ̀ṣẹ̀ ilé iṣẹ́ New Cruise FM.
ọba mọ̀dúndọ̀ kò ní bóun. Ọba mọ̀dúndọ̀ tó ti ìyá àfẹsọ̀lá Máládé. Ìjìnlẹ̀ Abólú. Àti kọ́pà. Orí jẹ́ mi níbi mọ́ràn balẹ̀ ọ̀pọ̀rọ̀ mi ní sẹ́wẹ̀ jẹ́ o. Kókó lórí lákòódì o. Òtún sọ pé nínú Lórí mo mú tèmi sọ̀kú o. Ọ̀rọ̀ mi lọ́rùn mo mú tèmi sọ̀gọ̀rọ̀ èèyàn. ayò. Ọwọ́ lè máa kí kíbi sí kó lòun ẹ̀ máa tẹ́lẹ̀. Owó kan gbà. Òpó ti rì mọ́lẹ̀ wà á jẹ́jẹ́ lọ́wọ́. Àṣẹ. Kẹ̀rù náà á lọ kí ni sí ọlọ́. Àṣẹ. Èèyàn fẹ́ bọ̀ mọ́ kàwé Abá Èkìtì. Wà bọ̀ mọ́ lẹ́gbẹ̀ẹ́ lóògì lọ́wọ́. Bọ́ọ̀sì láìkí rẹ̀ sí. Wọ́n máa ń yá bọ́ọ̀ lè wà. Wọ́n mẹ́ gbójú ọ̀nà ìpìlẹ̀ ẹ̀jọ̀ mẹ́jọ. Ọgbọ́n olóyè náà. Ní aṣẹ́ tẹ̀lé. Àdàgbà wa rí gà láti kú ọ̀gá bẹ́ẹ̀ o. Àgbàlagbà nìkan lè wà á dáná èké o. Ọdún yìí á bẹ̀rẹ̀ ọjà kò sọ́kùn tẹ̀ ṣe bọ̀ nìyẹn dàgbà kúrẹ̀ pé. Báwo olóyè Ẹ̀yà ọkùnrin olè ṣàfẹ́tọ̀. Ní ìbàdìbàtẹ́ òwe ni mọ́tò yìí dé kúkú. Àṣẹ. Àṣẹ. Lọ́ra ẹ̀rá kò kọrin kíkọ ká kọrin kọrin òun ká bọ́ síbi kọjá lọ́ra ẹ̀ká bíyèsí òun ló lé Adémọ́rojú. Bẹ́ẹ̀ni. àfihàn lókì. Àgbẹ̀tẹ̀ àlejò ni o. Ọ̀nà àfihàn lókì. Àgbẹ̀tẹ̀ àlejò ni o. Ayé òde ayé mi àdèrò mọ́lódì. Lọ́wọ́ ni mo tọ́ sọ́ra. Ètè àlejò ni o. Kí èyí tó ní akẹ́kọ̀ọ́ sílẹ̀ o. Náà ìyá kí kábíyèsí. Ètè àlejò ni o. Ayé òde ayé mi àdèrò mọ́lódì. Your Excellency, the former President of Asaba, Open the floor. Baba Kala, Dati Takoto, Abati, I see the congratulations. We are giving you as the current member. Ilé kòkòtò lákàmọ̀lé, orí mòbé ìsàlàkòdé lọ́mọ ìṣẹ́ náà mòbé ìkámọ́lé Akíbóyè. Mo forú àìsàn tàbí àmì ìrọ̀lẹ́ ṣe tèmi o. Ṣé gbọ́? Ọdún bọ́ta lójú òun lọ́rùn àdùn. Àbákẹ́yìndé, iye Lawrence. Bẹ́ẹ̀ bọ́ bọ́ta lójú o. Ṣé lọ́rùn mi yí ìyàsọ́ tó kojú ìyàsọ́ òsì? Ọdún bọ́ta lójú òun lẹ́yìn àṣẹ. Òṣòro ọ̀sìn àjẹ́bí ọdún bá tí ojú kùnú ọ̀sán tó kọ́ lójú wa bọ́. Tètè gbajúmọ̀ ọ̀kẹ́rẹ́ o. Bí mo ṣe ní mọ̀ká ló ti òògà o. Òògà yọ olùkọ̀jọ́ kó ní pé kẹ́wọ̀n àjòkẹ́rẹ́ ká òkẹ́rẹ́ adé ní. Ọlárin kẹ̀ jẹ́ ọláwọ̀ adébàjẹ́. Kéde ìyá gbìyànjú ayé ni o. Èyí ló ìwé ṣeré o. Àwọn okùn tọ́jú àbára kéde ìyá gbìyànjú ayé rẹ. Káàmọ́ mọ̀dá olóró. Káàmọ́ òdì ìfọ́nù rẹ. Káàmọ́ lórí ọmọ. Káàmọ́ lórí ọkọ. Lóye òkẹ́rẹ́ kó ènìyàn ayé rẹ ní. Àfọ adènì nílọ́rùn ní o. Èkó mọ́tò inú àdùjú yìí la. Lọ́bẹ̀ kí mo bá ti kú ọ lóyún níbẹ̀ láríwọ̀. Àfọ̀jẹ́ bá ní ṣẹ́jẹ́ rẹ̀. Kọ́jọ́ bá yẹ fẹ́ nílò ní akọni mọ̀rọ̀. Alágbó ń gbọ́. Ẹ̀sákò ẹ̀sẹ̀jú. Òróró ẹ̀sẹ̀ ìnà. Òróró láti ń sọ. Ìjọba bá lu àgbọ̀n máa gbò. Òyìn òkété mi gbẹ̀wò rẹ̀. Ibi kò dé kọ́ kàtẹ́gbẹ̀rẹ̀ níbẹ̀ yẹn sí ọ. Àti ìkókò nígbà olúwa nípa ìlú ọ̀rọ̀ ní láyé àwọn ọmọ rí. Àwọn ọmọ rẹ̀ bọ́ rí. Àwọn ọmọ yà rẹ̀ bọ́ rí. Èyí kò sọ náà ayé rẹ̀ ayé àká. Kábíyèsí. Ẹ̀la kí ọgbọ́n ọkọ̀ oríire òní o. Oríire yìí bá ọ̀rẹ́ ni. Ọ̀gbẹ́ni akínánásógún ọjí oníbòdì ọlọ́run àjẹ́ òṣèré màgbò èyí kàwílò ní èyí àfẹ́ àrọ̀mọ́ àfẹ́ tí máa kẹ́yẹ rí kábẹ́ ìṣeré o ìṣeré o
ni a bọ̀. ìyàwó ọyá o. Ọya o kété ìyàwó. ìyàwó ọyá o. ìjàdá ọyá 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 ìjàdá ọwọ́ ọmọ torí àsìkò náà o. Kété ìyàwó ọya. ìyàwó ọyá o. Ọya o ìyàwó ọya. ìyàwó ọyá o. Olúwarùsì ogbó. Ogbó. Olúwarùsì ogbó. Ògbólógbò yìí fún yín. Ògbólógbò èwo ní sòjà. Ògbólógbò àkọ́kọ́ ní sòmìbọ́. Ọdún pàtẹ Ládéyọrí kò kìí ṣe ní ìdí òkú. Níjọ́ kan mẹ́rùn-ún mọ̀. Kàn mẹ́rùn òkú kan mú wí tẹ̀rẹ̀. Ládéyọrí èyí èjì ògbé kó bá ṣe bóun. Èyí èjì obìnrin ìkéde bí kò bá ti dé ní ẹ̀rọ oyọ̀ ẹ̀rọ oyin ẹ̀ka ayé ọba aléyọ̀ kí ìtẹ̀wọ̀n alóòrò oyin ayé ọba aléyọ̀ tí a lòrò oyin o ìjàre kété àwọn ìjàre ìmọ̀ mẹ́rin ẹ̀yọ̀ wí tèmi ẹ̀rọ ẹ̀yọ̀ ẹ̀mọ̀ mẹ́rin ẹ̀yọ̀ wí tèmi o ẹ̀ kọ́ mẹ́rin ẹ̀yọ̀ wí jọba ẹ̀rọ ẹ̀yọ̀ wí tèmi o ẹ̀rọ ẹ̀yọ̀ ẹ̀mọ̀ mẹ́rin ẹ̀yọ̀ wí tèmi. Efáyìrò kúṣúkúṣú bí ọ̀ pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ ìyíṣẹ́ ìwé rí lódò àárín ní ọmọ òkú yìí. Iṣẹ́ ọ́nìyẹ ẹ̀ẹ́tìlẹ̀ yẹ ẹ̀yìn kìí àwọn ìyá sí. Bí ọ̀ kúṣúkúṣú bí ọ̀ pẹ́ṣẹ́pẹ́ṣẹ́ ẹsẹ̀kẹ̀ ìwọ rí lódò àárín ọmọ òjá mi. Iṣẹ́ ọ́nìyẹ ẹ̀ẹ́tìlẹ̀ yẹ ẹ̀kẹ̀ àwọn ìyá sí. Ọ̀rọ̀ kúṣúkúṣú ní ọ̀pẹ́ṣẹpẹ́ṣẹ́ ẹsẹ̀ ìwé lódò àrùn ní ọmọ ọ̀rọ̀ mi lábẹ́ iṣẹ́ orí mi lè yẹ yóò lè yẹ bí orí ìkàwọ́ bá ti wẹ̀ ní àwọ̀ ìgbó kábíyèsí aláyé orí ogbó orí atọ́ wà á dàgbà wà á dògbó òkú ọwá á ti rìn mọ́lẹ̀ wà á jẹjẹrẹ ọwá wà á dàgbà wà á ríba láti bọ̀ gángan òkèrè á dá àlọ́gbà tirẹ̀ ayé iyọ̀ kìsì pélé ọlọ́ ọ̀tá ẹ̀ á dá sọ̀rọ̀. àṣẹ. ìlà burúkú ẹ̀ asùtì. àṣeyí ṣàmọ́dún. ọ̀nìyàn burúkú ẹ̀ arọ́sẹ́ tí bèbè wúlé rẹ̀ o ṣáàkì aláyé òdi o. àṣeyí ṣàmọ́dún. báwo alẹ́ rẹ̀ múrí o. ìṣeré. ṣáàkì. ebira. Hello. àwùsá. ìdóba. Ajá láti ìgébé. agbèsè o. Ajá láti ń bẹni dé ọ̀rẹ́dẹ́. Kò jẹ́ kó mi àwọn ọ̀rẹ́dẹ́. Agbomọ̀mọ̀ tí ń bẹni dé ọ̀rẹ́dẹ́. Kò jẹ́ kó mi àwọn ọ̀rẹ́dẹ́. Ẹgbẹ̀rún náà ọmọ ní ọgbà tí ń bẹni dé ọ̀rẹ́dẹ́. Kò jẹ́ kó mi àwọn ọ̀rẹ́dẹ́. Àgbọ̀ látàkà tí ń bẹni dé ọ̀rẹ́dẹ́. Kò jẹ́ kó mi àwọn ọ̀rẹ́dẹ́. Àwọn mẹ́rin ló pètè pètè tí wọ́n jẹ́ kí ọ̀run lọ ọ̀rẹ́dẹ́. Ọ̀run là gbọ́dọ̀ alẹ́ àgbẹ̀dẹ ọ̀run rọ. Wọ́n ní kó mú òkúta orí kó fi ṣẹ́gun ní dáadáa. Ó mú èbẹ́ṣu kó fi ṣẹ́gun ní dáàbò. Ó mú ọ̀dẹ ẹ̀kú kó fi ṣẹ́gun ní lẹ́jọ́. Ó mú ẹ̀ka ilé ìtàkùn sábàbò kó fi ṣẹ́gun ní dáàbò. Ọ̀run là mẹ́bọ̀rúbọ wọ́n ṣe ìṣìṣì bá ọ̀run là. Wọ́n ní kó fún èṣù ní òkúkọ. Ó mẹ́bọ̀rúbọ ó gbé ẹṣọ mẹ́bọ̀ ìrọ̀sùn bí èṣù. Ló wá da ọ̀dẹ ẹ̀kú sílẹ̀ ní ẹjọ́ ọmọ ní ọ̀gbọ̀n débẹ̀ tó ń lé ẹkú kiri. Bí àgbọ̀n ṣe débẹ̀ ó bẹ̀ sí ẹ̀bẹ̀ iṣu jẹ bẹ́ẹ̀ ni àgbọ̀n lábàrà débẹ̀ tó bẹ̀ sí àgbàdo jẹ èyí ìta mọ̀ sẹ́ka. Bí ọ̀run ìlà ṣe pa tẹ̀lé ọkọ̀ dánù yẹn tó ń ní bí ọ̀rẹ́ kẹ́dùn. Dàpọ̀ fún sókè ní ọ̀run ìlà dẹ̀dẹ̀ ọ̀run ìlà dẹ̀dẹ̀ ọ̀run ìlà dẹ̀dẹ̀ ní ọ̀run ìlà wá fáwọn ìyẹ̀rẹ̀ tu ó ní ọ̀run ìlà gbọ̀ gẹ́gẹ́. Igi àgùnlà lógùn ooo igi àgùnlà lógùn orí mi jẹ́ ìbáwọn gọ̀gẹ́ àgùnlà o. Kábíyèsí o ẹ ti gungi àgùnlà ẹ gbó ẹ ò tán o nítorí orí ṣe ń sádé nínú gbòòdè ní ti yọ wá ọrùn tí ń lò gbàgìlẹ̀kẹ̀ nínú gbòòdè ní ti yọ wá gbogbo ìbí tí ń lo kí ìgbà tí ń màsáyì aṣọba tó ń ṣáná gangan nínú gbòòdè ní ti yọ wá ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ gbòòdè ikú má forí rẹ̀ jòkó òyà má yà ẹ́ dàrú kalẹ̀ ìjọ dákúndábọ̀ má ṣe sùn dára bísà ti bá wọn da fọ́ ọ̀gá kiri. ogún ọdún èní ọgbọ̀n ọdún èní àìmọye ọdún ẹ̀mí nínú àlàáfíà kò máa bá yín lé nítorí èèpo orógbó ní pàṣí orógbó èèpo gáàsì máa pàṣí òbí èèpo àtàrí ní pàṣí àtàrí ògo ní fọ́lọ́ lókè ọ̀run ẹ̀bí kalẹ̀. olúwarùsù egbò àkókò rẹ̀ ò jẹrìí torí àkókò rẹ̀ ò.
Ọya ìhà Haúsá, Ikere Ekiti Idoma community ó yá. Hausa community tẹ̀lé fún kábíyèsí náà káàkiri àbáṣà tó tún kọ́ múra sílẹ̀ o. Ẹ̀kẹ́yẹ àná ṣe ṣàbẹ́tò ìwé lọ́pàlọ́pà. Community pé ẹ̀kọ́ ọdún ọ̀pọ̀lọpọ̀ aṣojú ilé ayé ọlọ́run ajẹ́kẹ́ lẹ́rìí gígùn gbogbo àwọn tó tò lẹ́yìn wọn ní padà lẹ́yìn o. Hausa community ó yọ̀ bẹ̀rẹ̀ látòrí ìyàwó yín olórí ọlọ́run fún ọ lálàáfíà àti ẹ̀mí gígùn. Gbogbo ọmọ tí ọtọ́lọ́run jogún fún yín wọ́n ní kí ọ̀ní fọwọ́ sí ikú kọ̀ọ̀kan nú wọn wọ́n ní bíkíbi tẹ́lì kọ̀ọ̀kan wọn bá wà wọ́n ní wọ́n á kéré òmòdó lò wọ́n ní wọ́n á rí yín fẹ́ wọ́n ní ọpọlọ́run gbàdúrà yín wọ́n ní gbogbo dáadáa tẹ́ ẹ̀rọ lọ́kàn àtẹ́lẹ̀ tẹ́ sọ síta wọ́n ní kọ́lọ́run gbà wọlé. Wọ́n ní gbogbo ìjọ yín pátápátá látòkè délẹ̀ wọ́n ní ọlọ́run á fi ìṣọ́ gbogbo wọn wọ́n ní ọlọ́run á tì í lẹ́yìn pẹ́pẹ́pẹ́ wọ́n ní ẹnìkan ọkọ wọn ní yọkú lẹ́yìn yín wọ́n ní gbogbo bẹ́ẹ̀ ṣe òfẹ́ máa lò láyé wọn láàásán ilẹ̀ fún yín bẹ́ẹ̀ wọ́n ní agbára tọ́lọ́run wọ́n ní ṣojú ẹ̀mí àti lẹ́yìn yín gan wọ́n ní kẹrẹ́ òdìdàrú wọ́n ní agbára tọ́lọ́run wọ́n ní gbogbo olùfọ́lọ́ ti fún yín lórí Ìkẹrẹ wọn lọ́lọ́run fún ẹ̀yà abáyé wò wọ́n ní lágbára tọ́lọ́run wọ́n ní bẹ́ẹ̀ ṣe ṣe tọdún yìí wọ́n ní lágbára tọ́lọ́run lójú ẹ̀mí lọ́dún tó ń bọ̀ lágbáyé láti máa ṣe wọ́n ní láì mú yẹ kí táà mú nǹkan ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà wá ṣiṣẹ́ fún yín láhàlá wàlá kúwátá ìlà bílà Ikere community. Adé má bà lójú.
ọ̀sẹ́. Ọ̀nìkẹ́ ẹ̀jẹ̀ mi dúró mọ́ mọ́ kìrì sẹ́bẹ̀. Èkìtì ló fún ẹja lọ ẹ̀jẹ̀ létí ọ̀sẹ́. Ìdẹ́kùtì gọ́ọ̀nà ilẹ̀ tìlálẹ̀ ayé òwe ẹni kó ti rẹ̀ ní èyí yàtọ̀ sáyọ. Ó yàtọ̀ sí dẹ́kùtì àlọ́ọ̀dẹ̀ fúlẹ̀ pé wọ́n mọ̀ṣú ẹgbẹ́ èyí ara mi nítorí ṣú ẹgbẹ́ èyí mi. Ẹ ṣe yẹ lẹ́nu pé èyí mi ní lóyún ìfẹ́tìnì. Ìfẹ́ àti kọ̀ ọ́ lórí ẹ̀mẹ́sẹ̀ orúkọ ṣáìṣà fúyẹ́ lórúkọ máa fúyẹ́ àìlórúkọ rẹ̀. Àfúyẹ́ ọ̀dọ́ fúyẹ́. Ìyá ológun ọmọ. Ìjà gbórí ní kì í àkàkọ́ ẹ̀kọ́. Ìyá èyí lórí àyíṣẹ́lẹ̀ o. Òtòlò. Kábà ti ń kọrin nínú kábíyèsí inú. Káàtì ṣe lọ́dọọdún. Èyí lórí nínú òye sọ̀rọ̀ of Ikere Kingdom. Ayé ọ̀kẹ́rẹ́ èyí. Ilé ọkọ̀ orí àjàdún máa wí àtàkùn pé láti òye sọ̀rọ̀. Olórí ìbágbà fẹ́jọ́ rẹ̀ ṣá. Ẹ̀kọ́ àdúrà lẹ́gbẹ̀rún. Èyí sọ̀rọ̀ ikí kẹfẹ́ náà ìyá ìjọba ẹ̀sìn. Sọ́ba lẹ́gbẹ̀rún òdìdí. Ọ̀lẹ́ bàbá bàbá bálájọ̀ jáde orí ilé tó ń bá pa. Àwọn bàbá mi lọ bá ẹ̀ pa. Bàbá mi ṣe yí ọ̀gọ̀dì. Èkó àtọ́mẹ́rì ṣe yí ọ̀gọ̀dì. All occasion. President Supreme Council of Ikere Youth. Ààrẹ ẹgbẹ́ ọ̀gbẹ́dẹ àti àfúyẹ́ location. Gbogbo galọ́nà kẹ́rẹ́. Ọmọ òkè rí yọ̀yọ̀. Ẹ̀yàpọ̀ náà òkè fara ló ta. Ọ̀rọ̀ kékeré yàpọ̀ náà òkè lórí ìwọ. Iye méjì lè gbé yòó. Ọ̀rọ̀ ní sábà ní sá. Yòòyè bá sọ. Ọ̀pẹ́sẹ̀ lé àkàrà fún ọkùnrin. Ayé. Kókó dókítà dàgbà. Àbá mi bá sọ̀rọ̀ tùlù Ikere Kingdom. Ẹ̀yin tèmi ẹ rí pé ó dùn ó lárinrin gan ẹ̀mí wa tó ṣọdún yìí á tún ṣe àmọ́dún o. Ẹ jọ̀wọ́ ẹ bá mi kí kábíyèsí wa àti gbogbo àwọn olóyè àti gbogbo àwọn ará ìlú wípé wọ́n kú ọdún wọ́n kù yèdún o, ẹ̀mí wa ń ṣe ọ̀pọ̀ ọdún láyé o. Ẹ bá mi láìkì fídíò yìí o, kẹ̀dẹ̀ bá mi ṣíà ẹ̀. Ẹ ṣeun o. Ó pàdé ìpọ́jà àmọ́dún àríra ayé gbé síbi rè o mọ́rẹ́lẹ̀ ẹ̀mí la o. Ìyókù o, ìyanra o, adé ajẹ̀kanra o.